fọ́lẹ́sì yẹn bó ṣe jọmọ ìlú mi bó ṣe jọmọ ìlú mi bó tún ṣe jẹ́ àbúrò mi nìbàdàn ẹ mọ̀ pé kò tó sẹ́yìn mi kò dúró tì mí débi wípé a máa lọ ń gbèjà mi àbò ń ṣàkóso òótọ́ ló máa sọ ká ẹ lórúkọ rẹ̀ sí mi àpẹ̀sì ọ̀dà mi ẹ má fọwọ́ ọwọ́ mọ́ Akande débi kì í ṣe bẹ́ẹ̀ ni. Wọ́n ti yẹ sí mi, jẹ́ kí n bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan, má jẹ́ kó ti yẹ sí mi, tí wọ́n bá ti yẹ sí mi, fi àwọn ará iwájú pé fi kọ́kọ́. Wàláì, wọ́n kú àwọn jẹ́rìí yẹn, tó tọ́lọ́ wọn bá mi lù pa, ìyẹn lọ́jọ́ kan. Ẹni bá ti ṣàbòsí tó ṣàbòsí Ọlọ́run àjíire níṣu ìyẹn já mi lójú. Bára máa ń tí ìkíkì Akande kọjá bẹ́ẹ̀. Ẹ máa rí mi bí, ẹ máa rí mi bí, ẹ máa rí mi bí. Bọ́dẹ̀ jẹ́rìí, alájà ìdè ìjọ ẹ̀ wá sí. Kò jẹ́ lọ́wọ́ níbẹ̀. Kò jẹ́ ti yẹ ẹ̀ sí mi. Torí gbọ́dọ̀ mi dáadáa, ìgbé kú ni mí. Bẹ́jẹ̀ ní alájì ìyá ìdè mi wá sí. Kò jẹ́ ti yẹ ẹ̀ sí mi. Àmọ́ ṣá, bó bá ti yẹ ẹ̀ sí mi, yàrá ẹni ìwé mi. Ó yára ẹni ìwé Akande kọjá bẹ́ẹ̀ ṣe ní àrífín. Ẹ máa rí mi bí, ẹ máa rí mi bí. Ọlá tó kù lẹ́yìn rẹpẹtẹ. Akande ọlá ìyapa. 20th of January tí mo sọ pé mo bẹ́ẹ̀ fi 5 or 6 ṣe celebration. Pẹ̀lú lẹ́yìn tí mo tún máa fẹ́ yàn. Mo kàn ní kí n ṣe é tí ẹ fún wọn ní. Díẹ̀ ni mo ṣe, alámọ̀ tí mo sì kì í bẹ̀rù lójó. Gbogbo àwọn olólùfẹ́ mi, ẹbí ìbọ̀dì ló mọ̀ mí. Bẹ́ẹ̀ni ò kí yájú, mi ò kí yájú sẹ́ni ìbọ̀dì. Àtọmọdé ó pẹ́ lágbà, mo máa ń pọ́nlé. Àmẹ́ni bá lọ́ọ́ rí mi fín. Tí o fi tọ́lọ́run ṣe lára tèmi Akande olóògbòjò àjí. Ẹ máa rí mi fí, ẹ máa rí mi fí. Ojú yá gbẹ̀gbẹ̀ ayé náà ó sọ àwọn ìyá rẹ̀ kò ṣe. Níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí, èmi náà ni Aranbara tí mo máa ń sọ tí màá tún máa tẹnumọ́ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Kí ni àwọn àṣírí eléyìí tí mo tún mú wá báyìí lásìkò yìí? Gbogbo wa lè ti mọ̀
wípé èmi Aranbara àwọn àṣírí tó bá ti jẹ jáde ó lè ní Aranbara tí mo máa ń mú wá. Ìdí rèé tí mo fi máa ń tẹnumọ́ wípé àṣírí Ọlọ́run tọlọ́run ni o. Alhaji Abbas Akande Obesere wọ́n ti padà jáde síta láti sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ wo ni Alhaji Akande Obesere sọ? Àwọn ọ̀rọ̀ yìí ó gún àwọn kan. Ìdí rèé tí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji ni wọ́n sọ wípé Alhaji Akande Abbas Obesere Pasuma ló ń bá wí. Ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara àtàwa tó jẹ́ wípé a nífẹ̀ẹ́ sí eré Fuji dáadáa, ẹ wá jẹ́ ká máa gbéra wa báyìí wípé gbogbo àwọn nǹkan tí Alhaji Akande Abbas Obesere ọmọ rápálá ofatro àwọn nǹkan tí wọ́n sọ yìí ṣé lóòótọ́ ni wípé Pasuma Wonder ni wọ́n ń bá wí o? Tó bá wá jẹ́ Pasuma Wonder, ṣé Pasuma ni àwọn ọ̀rọ̀ tí Alhaji Akande Abbas Obesere tí wọ́n fi ń wéra wọn yìí, ṣé Pasuma ló bá wí? Alhaji Akande Abbas ti tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ nítorí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí Taiye Currency tó ka Obesere síwájú Paso gẹ́gẹ́ bí wípé àwòkọ́ṣe ni Obesere jẹ́ sí Pasuma. Ohun tó fàdí ọ̀rọ̀ rí o. Bẹ́ẹ̀ ni Obesere ti wá dáhùn báyìí wípé gbogbo àwọn nǹkan tí Taiye Currency tó sọ nípa Fuji bẹ́ẹ̀ ló ṣe rí, ṣùgbọ́n Pasuma ò fẹ́ sọ̀rọ̀ jáde nítorí kò fẹ́ fi òun hàn gẹ́gẹ́ bí olóore òun. Ẹ wò ó, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jìnnà, ẹ wá farabalẹ̀ kẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ lẹ́nu Alhaji Akande Abbas Obesere bí wọ́n ṣe sọ̀rọ̀ pẹ̀lú nínú Fuji àti bí àwọn ṣe ń bá bọ̀ pẹ̀lú ẹ̀ bí àwọn ṣe ìrànlọ́wọ́ fún Pasuma títí tó fi débi tó dé lọ́jọ́ tòní. Ẹ wá farabalẹ̀ kẹ wá gbọ́ àwọn nǹkan tí Alhaji Akande Abbas Obesere tí wọ́n sọ. Ó yá, àṣírí Aranbara ni. Ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi share, kẹjẹ bá mi comment. Alhaji Akande Abbas Obesere wọ́n ti pariwo jáde o, wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ni. Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Ìbàjẹ́ fún kẹ́kẹ́ tí mo máa ń ṣe èrè mi tó jẹ́ pé tó bá dé máa fún mi lẹ́kọ̀ọ́ fún ìgbé kó wọ́n kọrin gbogbo wọn tó bá tún pa máa tún ní kó máa kó lọlé Akande olóògbé tí bá tún lè lóyìnbó. Timba lẹ́rù timba kó wálé àránṣẹ́ sí Akande aṣáájú bára àti ìkíni àgbàkí àpọ̀pá ẹ̀kọ́ mélòó ni mo fẹ́ kà nínú èyí àdẹ́pẹ̀lẹ́ ṣe gbogbo ẹni abáṣọlé fún. Ìlọrọ ọlọ́ṣà sọ́tẹ̀rù ẹni ní láti onítọ̀hún pé àmì ni àbáṣe lóore tó bá wọn sí gbangba tó sọ fáyé ní ẹ̀bá dúpẹ́ lọ́wọ́ lágbájá ó fi tọ́lọ́run tó bí èmi Akande olóògbé. Nígbà tèmi máa bẹ̀rẹ̀, nígbà tèmi máa bẹ̀rẹ̀, tí máa bẹ̀rẹ̀, eré mi ní ṣíṣe. Èmi ò rẹ́ ní bọ́dì o, tó gbé máikrófóònù fún èmi. Gbẹ́dẹ́ mi kó kọrin. Mo ti rántí ayé ìgbà tí mo wà lẹ́yìn Alhaji Ajíṣadé mi Mustapha. Tí mo gbèrè lẹ́yìn wọn, mo lè dìnnà wọn, Alhaji Aremu Ajíṣadé. Bẹ́ẹ̀ mo tún rántí Àyùbá Àtàndá, kì í ṣadé wálé tó jẹ́ Àyùbá. Wọ́n pè nìkan lájọ̀dá tó jẹ́ Àyùbá. Sọ̀rọ̀ tó bá ti dọ̀rùn, mi ò lè dìnnà wọn. Ayé tún pẹ̀ nìkan. Ní kẹ̀rẹ̀ jẹ́ pọ̀ pẹ̀lú
rejector àdìsá mi máa rú fún tí n bá ṣeré lọ síbi ìjọba tí n bá ṣeré lọ síbi ìtọ́ tí ń kọrin wọ́n gbé microphone fún wọ́n á sọ pé Akande mi yá bá sí wọ́n náà wá gbóhùn sókè wọ́n jẹ́ mi ò lè jì láyé mọ́. Fọ́tò ránṣẹ́ Alani Musiba mi kọ́ máa jẹ́ ìjẹ́ Musiba ọmọ kékeré tó ń jẹ́ Musiba nígbà yẹn tí bá débi tí wọ́n ti ń ṣeré wọ́n á gbé microphone fún mi wọ́n á sọ wípé Akande olóògbèjò ìwọ náà ló yá bẹ́ẹ̀ sókè. Ìwọ bá ṣe lóore tó ń di náírà ẹni tọ́lọ́hún tó lọ fún ẹ láti dáyé ìjọba tó wá ń di náà nínú ẹni bẹ́ẹ̀ wà láyé okùn ẹ̀kọ́ lọ́hún èmi Akande ní ìṣèpè bẹ́ẹ̀ mi ò tún ní ṣáàdúrà àmọ́ mo fi ilẹ̀ fọ́ lọ́hún gbogbo ìbàjẹ́ tá a tún ṣe gbogbo kówó ṣe ìbáradà owó ojú ti roko yìí lákọ̀ọ́ ní tó wà bí kówó bàràbà ń gbé èmi Akande olóògbòjò ojúló tìgbí. Àmọ́ ti yé gbogbo ayé. Ẹ̀rí máa tọrọ yìí ìgbà tọrọ yìí tó ń jà rẹ̀ tó ń jà lọ́tún tó ń jà lósì. Ó fẹ́ dá ẹ̀kú sílẹ̀. Lágbọ́lé Fuji. Ayé ní kakọ́ ìdè sọ̀rọ̀, wọ́n ní kí bàbá sọ̀rọ̀, Akande ní sọ̀rọ̀. Ayé ti bẹ̀rù sọ̀rọ̀ sókè, àwọn akilẹ̀ tó ń jẹ́ Súlé mọ́nà, Àdìyó Súlé mọ́nà, Kàtàlẹ́wẹ̀ Súlé mọ́nà. Ètò sí ọba òjẹ́, àwọn kòkó lójú ọlọ́rọ̀. Bọ́lá ọba gbọ́, aṣọ gbẹ́jì lọ́rọ̀ yìí ṣe. Ọmọ ìyá mi láti ó, àyànfẹ́ ló dé. Àbúrò mi láti ó, ti ṣe mí ní. Ṣùgbọ́n ìmọ̀ náà ní. Àdúrà dé. Gíga là ń wọ́jọ́. Òfin lókè